Lẹ́yìn èèyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà? Ṣé dáadáa la bá yín? Gist tèmi bí a ṣe gbọ́ o. Ẹ̀yin ará ilé bí a ṣe gbọ́ o, wọ́n ní Dr. Lizzy wọ́n ní wọ́n blast àǹtí Wahem. Wọ́n ní wọ́n sọ fún àǹtí Wahem pé kí ló mí báyìí pé òun fẹ́ gba half of Ọ̀jájá mọ̀ ipe kí ló dé tí àǹtí wa ní ojú kòkòrò allegedly bá a ṣe gbọ́ o tó jẹ́ pé ogún ológun náà tàyàbọ̀ ní pé lóòótọ́ o invest owó pé ṣóò nìkan ni ìyàwó tó invest sí Ọ̀jájá mọ̀ ni tó fi lóò máa gba half of Ọ̀jájá mọ̀. Wípé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ wípé kò lè rí half of Ọ̀jájá mọ̀ gbà. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ wọ́n ní Ọ̀jájá mọ̀ yìí nígbà tí wọ́n máa ṣe gbogbo ẹ̀ àti installation àti gbogbo àwọn ọjà tán kó síbẹ̀ wọ́n ní ó wọ $1 million ní ìsìn báyìí tá a bá ṣe ní owó Nàìjíríà that is 1 billion naira ló máa jẹ́ lówó Nàìjíríà. Wọ́n ní àǹtí wa ní òun ta hòtẹ́ẹ̀lì tó wà ní Kánò ló ń fi invest owó fún kábíyèsí wípé nítorí ìdí èyí òun ò ní gbà àfi tán bá máa fún òun ní half of Ọ̀jájá mọ̀ tó bá fẹ́ kí òun lọ. Ẹ̀yin náà ẹ rántí pé ìgbà kan a sọ fún yín pé ọmọ kábíyèsí tó ń jẹ́ Elizabeth Jack Rich àti ọkọ wọn wọ́n kó owó jọ fún yín pé kó gbà kó fi kábíyèsí sílẹ̀ kó gba owó investment ẹ̀ wọ́n ní ó reject owó yẹn. Ní ìsìn ó tún ti bẹ̀rẹ̀ pẹ̀lú kó máa ní òun fẹ́ gbowó òun fẹ́ gbowó nǹkan tó máa ń ṣe nìyẹn tó bá ti rí pé kábíyèsí fẹ́ gbé ẹni ìgbésẹ̀ wọ́n ní nǹkan tó máa ń ṣe nìyẹn ṣùgbọ́n wọ́n ní ó reject owó yẹn nígbà yẹn. Kí ló dé? Ẹ jẹ́ ká jọ wọ inú gist ẹ jẹ́ kí n kí ẹ̀yin ará ilé. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbà lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment tẹ̀ ń like tẹ̀ ń share àdúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ràn gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Bí a ṣe gbọ́ ẹ̀yin olólùfẹ́ mi wọ́n ní àǹtí Wahem ní òun ta hòtẹ́ẹ̀lì òun láti wá sí Ilé Ifẹ̀ láti invest sí orí Ọ̀jájá mọ̀ ni ipe kábíyèsí ò wá ní sọ pé kí òun kúrò without giving her owó investment. Ó wá lánú ó ní òun fẹ́ gba half of Ọ̀jájá mọ̀ ṣùgbọ́n wọ́n ní Dr. Elizabeth blast ẹ̀. Wọ́n ní Dr. Elizabeth ní ṣó bímọ fún kábíyèsí ni tó fi fẹ́ gba half of Ọ̀jájá mọ̀. Ṣé wọ́n nìkan ni ìyàwó tó invest ni? Ṣé wọ́n nìkan ni wọ́n fẹ́ ni? Ipe kí ló dé tó jẹ́ pé o ní ojú kòkòrò? Ipe owó tó fi invest ló máa gbà o ní sọ pé kán fún ẹ ní half of Ọ̀jájá mọ̀. Ẹ̀yin èèyàn lé kìí ṣe nǹkan kékeré. Ẹ mọ̀ pé láti ìbẹ̀rẹ̀ tí kábíyèsí ti fẹ́ obìnrin yìí ni obìnrin yìí ti máa ń polongo kábíyèsí ti gbowó òun o gbogbo owó òun ni kábíyèsí ti gbà. Kábíyèsí ò ní kó náwó nu palace ìwọ ló ń ṣe show off. Ìyàwó tó gbé dání ìwọ ló ń ṣe show off nínú palace. Ipe gas and oil company manager wọn ní ẹ o eventually la gbọ́ pé secretary ni. Eventually la gbọ́ pé PA ni o ní gas and oil company. Ìgbà tó dẹ̀ ti dé táwọn èèyàn ti fi pé bóyá ó gbé dání àwọn ẹ̀gbọ́n kábíyèsí àwọn obìnrin ṣe ni wọ́n ń gbowó lọ́wọ́ ẹ̀. Gbogbo àṣírí yẹn náà ló tú sórí social media tán ló assist one of the yèyé láti open fabric store. Gbogbo ẹ̀ ló tú síta. Gbogbo àwọn olóyè tó gbowó lọ́wọ́ ẹ̀ gbogbo wọn ló fi kàbùkù.
so ìtorí ẹ̀gbà tó ra mọ́tò fún ẹ̀gbọ́n kábíyèsí tán ṣe birthday wọ́n reject mọ́tò yìí ìgbà tó ra mọ́tò fún ẹ̀gbọ́n kábíyèsí wọ́n reject wọn láwọn ò fẹ́ mọ́tò ẹ̀ torí wọ́n mọ̀ pé ó sì fi máa sọ̀rọ̀ sáwọn wọ́n ní pé bó ṣe máa ń ṣe nìyẹn pé tó bá ti fún yàn ní nǹkan tó bá yá sírègùn lórí tí àárín òun àti kábíyèsí ò bá gún régé ní ìsìn wọ́n ní Dr. Elizabeth blast ẹ̀ pé láyéláyé kó má try ẹ̀ ó fẹ́ gba half of what ṣé wọ́n nìkan ló lówó tó fi invest ni inú mi á dùn tí kábíyèsí tó bá lè fún ní owó investment ẹ̀ kó máa bá tiẹ̀ lọ because wàhálà yìí ti pọ̀jù fún kábíyèsí àrífẹ́ ètò ẹ̀ ti pọ̀jù kí ló dé kí èlò ló kó sílẹ̀ gan-an èlò ló kó sílẹ̀ gan-an tó yẹ pé wàhálà àti ìdààmú ló bá dé kí ló dé wọn ń kówó sílẹ̀ ni ó kówó sílẹ̀ fọkọ ẹ̀ ni àwọn obìnrin míì wà tó yẹ pé àwọn ni wọ́n ń bọ́ ọkọ wọn náà àwọn ni wọ́n ní gbogbo investment ọkọ wọn kò sẹ́ni tó máa gbọ́ lẹ́nu wọn kò sí ẹni tó máa gbọ́ lẹ́nu wọn tí ìtẹríba ló fi máa gbé ogbẹ̀ sílẹ̀ ṣùgbọ́n wọ gbogbo ayé ló ti mọ̀ wípé o ta hòtẹ́ẹ̀lì tó wà ní Kánò òfin invest sí Ọ̀jájá mọ̀ kí ló dé nígbà tó o mọ̀ pé o ò tó kówó investment sílẹ̀ kí ló dé tó kó sílẹ̀ ẹ̀yin èèyàn lé kìí ṣe nǹkan kékeré ni ọ̀rọ̀ yìí o bẹ́ẹ̀ ṣe rí Dr. Elizabeth yẹn Dr. Elizabeth ní baba ńlá owó wọ́n dẹ̀ wà intelligent wọ́n dẹ̀ tún jẹ́ ẹni tó ní ìtẹríba mi ò tí ì rí ẹni tó ní ìwà Dr. Elizabeth nínú palace yẹn rí nítorí pé wọ́n ní ìtẹríba ṣé wo lẹ gbọ́ tá a mójìst Dr. Elizabeth rí tá à ń sọ̀rọ̀ wọn burúkú this woman she is a very good woman very reliable very educated very respectful kí ni a lè sọ kí la fẹ́ sọ tán nípa ọ̀rọ̀ Dr. Elizabeth she is behind Queen Naomi 100% fighting her battle à ń bèlè tà sí àwọn tó jẹ́ pé alátẹnujẹ ni wọ́n ìfẹ́ ojú lásán ni wọ́n ní ẹ̀yin èèyàn lé ìwọ wá dé o wá ló fẹ́ gba àfọ̀fọ̀ Ọ̀jájá mọ̀ kí ló dé ṣé nítorí ẹni kábíyèsí fi kó Ọ̀jájá mọ̀ ni inú ẹ̀ ò dùn sí nǹkan tó dáa àfi kó máa ní kán bẹ gbówó ẹ lẹ́nìí kán bẹ gbówó ẹ lọ́la kán bẹ gbówó ẹ lọ́túnla ó wá ń polongo kábíyèsí sáráyé gbé pé ìwọ ta hòtẹ́ẹ̀lì ó kówó sílẹ̀ fún kábíyèsí láti fi invest ṣé kábíyèsí fi tipátipá gbowó lọ́wọ́ ẹ̀ àbí ìyàwó kábíyèsí kọ́ ló jẹ́ ẹ̀yin èèyàn lé kì í ṣe nǹkan kékeré lọ́rọ̀ yìí o ẹ̀yin èèyàn kì í ṣe nǹkan kékeré rárá Dr. Elizabeth wọ́n ní wọ́n ń bi pé ṣé o bímọ fún kábíyèsí ni kábíyèsí lọ́mọ 5 ó wá ní kán mú gbogbo investment Ọ̀jájá kan gbé fún ẹ kí ló dé tó lójú kòkòrò ẹ wò ó mi ò honestly ó dàbí ẹni pé ń jẹ́ ọ̀kan ní Dr. Elizabeth yẹn ìwà wọn yàtọ̀ lẹ́dà wọn ti ẹ̀ ń ṣe bí ìgbà tó yẹ pé orogún ni àwọn àti Queen Naomi àwọn olórí yìí kò sí nǹkan tí wọ́n ti fẹ́ fà wọ́n sí lórí pé kí wọ́n hate Queen Naomi kan máa bá wọn ṣe gbogbo àwọn ìwà burúkú tó ń wù ṣùgbọ́n Dr. Elizabeth yàtọ̀ lẹ́dà o honestly wọ́n kọ́ wọn wọ́n dẹ̀ gbẹ̀kọ́ àwọn òbí wọn dẹ̀ ní èèyàn Ọlọ́run ni wọ́n à ń bèlè ta sí gbogbo àwọn olórí yìí tó jẹ́ pé nítorí ọlá àti owó ni wọ́n fi wá sínú palace nǹkan tó ń ranjú mọ́ nìyẹn ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Ọlọ́run ò fún wọn ṣe wọ́n ní bí Dr. Elizabeth ṣe attack ẹ̀ nìyẹn pé láyéláyé kó padà sí lẹ́nu 70% of the Ọ̀jájá mọ̀ why would you take 70% of the Ọ̀jájá mọ̀ ṣé bí iye tó invest ló yẹ kó o ní kán kó fún ẹ ẹ̀yin èèyàn lè bá ṣe gbọ́ gist nìyẹn Ọlọ́run Elédùmarè á bá wa protect kábíyèsí o Ọlọ́run Elédùmarè á dẹ̀ bá wọn ja ìjà yìí kalẹ̀ àwọn àti Queen Naomi wọn á padà sínú palace láyọ̀ àtàlàfíà mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi mo dúpẹ́ fún gbogbo kọ́mẹ̀ntì yín ní gbogbo ọ̀nà ni mo fi dúpẹ́ ní gbogbo ọ̀nà ẹ ṣé ní gbogbo ọ̀nà ẹ ṣé o bàbá ní gbogbo ọ̀nà mo dúpẹ́ ní gbogbo ọ̀nà ẹ ṣé o bàbá ẹ̀yin èèyàn lé mo dúpẹ́ lọ́wọ́ yín mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí pé a wà láyé a wà láàyè mo dúpẹ́ fún gbogbo bẹ́ẹ̀ ṣe ń share tẹ̀ ń comment tẹ̀ ń like lórí channel yìí Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè o ẹ ní tọrọ jẹ o ẹ ní tọrọ mu o ní agbára Ọlọ́run àpò yín ò ní kan ìsàlẹ̀ ní agbára olókè òkè ní ọwọ́ yín á máa lọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣe darapọ̀ mọ́ wa ẹ káàbọ̀ ẹ̀yin tó jẹ́ pé ó subscribers ní yín mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o
Please share this video, like and subscribe. God bless you all.